ẹni èsùn sí òní tètè mọ̀ bó ti láya méjìlá tẹ́lẹ̀ nílé yóò sì tún fẹ́ gba tó níyàwó kan ṣoṣo. ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí gbàkangbọ̀n ni ewúrẹ́ ìsọ èrè ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá yìí wọn ò mójúṣe wọn. àtẹnujẹ tí wọ́n jẹ tí ọ̀jẹ̀ wọn gbọ́n ni máa ń gbaṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. ọ̀dà ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. àjàó àrò awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́run ṣì. ẹni tí lè ń jóná tá a kíbò sí ẹ̀ píkọ́ jáde. a fẹ́ràn rẹ̀ ni. bàbá fẹ́ràn ẹ̀ tó bá jóná kú mọ́lé kò sí ní tá a fi rú ẹ̀ bọ̀. ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí gbàkangbọ̀n ni tí lọ́ máa ń dàbí ẹni pé ewúrẹ́ ìsọ èrè ni wọ́n. ẹ rí láti ìgbà tí inspector general police ti fún aláṣẹ pé a lè rìkọ́ọ̀dù activity ẹni ọlọ́pàá tó bá dá wa dúró lérò náà tó jẹ́ pé iṣẹ́ àtiṣe rẹ̀ kò fẹ́ bá wa lára mu kásàmọ́ bá wọn fa wàhálà ká rìkọ́ọ̀dù ẹ̀ fún evidence. lóàmì o ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọmọ nàìjíríà náà lọ ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè United Kingdom ló fi ṣe bùgbé. àjò ní dòdòdò kó dídẹrẹ ọmọ rẹ̀ wò ilé làbọ̀ sinmi oko pàápàá jùlọ àwọn tí ń bẹ lókè òkun yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa ń gbé wọn wálé majority wọn ní project tí ń bójú tó ń lé bí wọ́n bá fi sọ́wọ́ àbúrò wọn náwó jẹ bí wọ́n fi sọ́wọ́ ẹ̀gbọ́n wọn náwó jẹ bí wọ́n fi sọ́wọ́ ọ̀rẹ́ wọn náwó jẹ bí wọ́n fi sọ́wọ́ ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ọgbọ́n kí wọ́n mọ̀ lè wálé mọ́ ni wọ́n máa dá bí ká máa ya fọ́tò ilé onílé ránṣẹ́ káwọn gbé bí abáṣẹ́ dèrè o la fi sọ fọ́pọ̀lọpọ̀ nù wọn pé ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ ṣe lé ẹ fẹ́ kọ́lé lé ẹ sọkọ́ shopping complex ẹ kọ́ kíní kan ẹ fẹ́ kọ́lé àkọ́tà ẹ mójú ajé kò ní sọ fúnra lára yín ni ẹ mọ̀ ṣe ìgbàkígbà tó rí ọ̀fẹ́ bá wà fún yín láti wálé bí ẹ bá dé ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ bá tún padà dé ẹ tuntun gbé máàlù yìí wá láti orílẹ̀-èdè United Kingdom mo rò pọ́ lẹ́rù ní pọ́ọ̀tù ọlọ clear ẹ̀ ó ń padà sákúrẹ́ náà làwọn ọlọ́pàá yẹn dá dúró a lè pé kí wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn because bí wọn ò bá dúró lérò náà oríṣiríṣi nǹkan làwọn èèyàn mọ̀ kó kọjá tó sì jẹ́rù òfin but unfortunately ntọ́ yẹ kó bọ́ àwọn ọlọ́pàá wọn yìí bọ̀ kò bọ́ o ọ̀tọ̀ ni ti ń bọ̀ káàkiri àwọn mọ́tò tó kẹ́rù òfin gan wọn ò ní dá dúró wọn ò ní yẹ̀ wò tó bá ti rójà tó bá ti kunlẹ̀ lọ́dà tó bá ti sọwọ́ kú dúró sí wọn wọn ò ní ọmọ lọ wọn ò ní bọ́dà láti wo ohun tó gbé aráàlú èbó débẹ̀ pẹ̀lú Lexus ẹni ó síbù tó ṣí ẹ wo gbogbo tí ń bẹ́nu ọkọ̀ rẹ̀ ó níwèé ẹ yẹ̀ wé ọkọ̀ wò ó pé pérépéré ẹni láńsẹ̀sì ẹ̀dà ó mu ti United Kingdom jáde bó bá jẹ́ ọlọ́pọlọ pípé tí ìsọlọ́pọlọ kíkú ni ọlọ́pàá yẹn tó dá wọn dúró nígbà tó ti mọ̀ pé aráàlú èbó ni ó sì ní láńsẹ̀sì United Kingdom kò sí nǹkan méjì ju pé kọ́ máa lọ òní normal grand bó bá wá sọ pé kílẹ̀ bá wa mú bọ̀ o òun ò dùn bí o báwo ló tútù bẹ̀ yẹ ó lágbára o ó tiẹ̀ dábẹ́ ṣe ń wá ń bẹ léwò yẹn God bless you sir ṣe bá wa mú nǹkan bọ̀ ọ̀rọ̀ tútù ti yóbi lápò trust Yorùbá people èèyàn tọ́ bọ̀ náà pè pé orí eléyìí pé díẹ̀ ó sì fún ní nǹkan ìyẹn yàtọ̀ sí pé èèyàn fẹ́ bribe èèyàn fún èèyàn lówó ẹ̀yìn ó yàtọ̀ ẹni tí ìwé rẹ̀ ò pé tí ò ní license ní máa ń ṣe bẹ́ẹ̀ naturally kó tó di pé ọlọ́pàá béèrè license lọ́wọ́ èèyàn because ọlọ́pàá mi máa ń ṣe tó jẹ́ pé license wọn máa kọ́kọ́ béèrè lọ́wọ́ èèyàn mo ti correct bíi mẹ́ta láàrin wọn ìkan ní Jẹ̀bú ìkan ní Jẹ̀ṣà ìkan lọ́nà Àkúrẹ́ so ńgbà tó ọlọ́pàá bá dá ọ dúró tó béèrè license lọ́wọ́ ẹ èmi máa ń sọ fún ẹ pé it's not your duty yes particulars ní duty ẹ tó bá gba particulars tó fẹ́ mọ̀ bóyá ẹni yẹn ló ní mọ́tò ló tó kan license ẹ̀tọ́ ọlọ́pàá ò dẹ̀ sí license anybody because n tó bá fún èèyàn ò lè gbà lọ́wọ́ èèyàn road safety ló fún wa ní license road safety ló ní ẹ̀tọ́ láti béèrè license lọ́wọ́ ẹ kí wọ́n tó béèrè particulars ẹ ti rí pé ó yàtọ̀ síra wọn ọlọ́pàá ló máa kọ́kọ́ béèrè particulars láti wò ó ṣe stolen vehicle ni kì í ṣe pé bóyá torí pé expire kò kàn wọ́n road safety ló lé léyìn o ṣùgbọ́n tó ọlọ́pàá ní láti yẹ̀ wò ṣé stolen vehicle ní ṣé wọ́n gangan ló ní mọ́tò tán bá wá fẹ́ confirm ẹ̀ náà fi ní the license ó yẹ gbogbo òwe ọkọ̀ wò ó pé ó yẹ license wò ó rí pé tiẹ̀ ni then jẹ́ ọmọ lọ wá fún níwèé ọkọ̀ wá mú license dání kí ló dé ó ní kókunlẹ̀ lọ́dà ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀dùn lẹ́nu mi ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́nu oníkan ká gbọ́ pọ̀n lẹ́nu oníkan ká gbọ́ mọ́tá lẹ́nu ọlọ́fà. ọ̀gá. Sorry? The vehicle came from America. Came from UK. You are I'm the owner, yes. You live there? Yes. I live in Akure. Okay. Sorry? I'll do better to me. I don't have anything down. I don't have anything. I have to give you. I just want to see you are very close. That's why it's another person or Igbo or another person. I'm just I don't get anything. That's why. So I will give you now. Can I have my driving license here? What can I do now? What can I do? I just park. You know, tell me what I do now, guy.